Bàbá adúpẹ́ tí a tún láǹfààní àti rí yín a máa rí ní lóòrèkóòrè a ní láti máa béèrè orúkọ yín ẹni bá ti rí àwòrán yín wọ́n ti mọ ẹni tó ń bá wa sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ẹ bá wa kí gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire nítorí pé a ti ń ṣe Easter látijọ́ Friday títí di èní Monday tó ń pè ní Easter Monday. Gbogbo ọmọ Oòduà lóko lómi ní Nàìjíríà ní Benin Republic ní Togo ní gbogbo ìlú tó wà lágbàáyé more than 170 countries mo kí gbogbo yín pé ẹ kú ọdún o ẹ kú ọdún Easter yìí o ó bá wa ní ire tí ọdún tó ń bọ̀ náà tún bá wa ní dáadáa o mo kí yín o ọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run inú orílẹ̀-èdè tiwa ló máa bá wa lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára Olódùmarè mo kí gbogbo yín o ẹ káàtijọ́ o ẹ kú iṣẹ́ ń bí gbogbo tẹ́ ẹ wà o Ọlọ́run á máa bùkún yín o tọmọtọmọ Ọlọ́run á máa bùkún yín o ẹ kú iṣẹ́ náà. A ní ìbéèrè tó pọ̀ ká fẹ́ béèrè ni pé a ti ń gbóhùn yín ní òrèkóòrè tí ẹ ń bá wa sọ̀rọ̀ lórí Zoom lórí íńtánẹ́ẹ̀tì àtúnrí yín ní lórí ìjókòó nígbà tí a fẹ́ mọ̀ ni pé ibo la báṣẹ́ dé níbo là ń lọ ìyẹn kan ẹlẹ́ẹ̀kejì ni pé àsíá wa ẹ bá wa ṣe àlàyé ẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n máa gbọ́ tí ẹ fẹ́ fi ohun yẹn sílẹ̀ fún wa. Iṣẹ́ tí ń lọ dáadáa Ọlọ́run fúnra rẹ̀ lọ́wọ́ sí nǹkan tá à ń ṣe kì í ṣe ibi tí alágbára mọ níṣẹ́ náà ń lọ dé mọ́ ó ń kọjá ibẹ̀ lọ ìyẹn jẹ́ kọ̀ọ̀kan wá balẹ̀ wípé Ọlọ́run lọ́wọ́ sí nǹkan tá à ń ṣe Olódùmarè lọ́wọ́ sí nǹkan tá à ń ṣe. Ọ̀rọ̀ tí àṣìá mo gbọ́ pé àwọn ọmọ ẹ̀ ń dá béèrè lọ́wọ́ ara yín ṣé àṣìá ilé ìtawà ìkan wà mìíràn tún wà ẹ jẹ́ ká ń sọ ní ṣókí. Nígbà tá a bẹ̀rẹ̀ ní Èṣì a ṣe àṣìá kan a lọ gbé fún àwọn UNPO pé àṣìá wa ni àṣìá wa temporary lè nìyẹn ní àsìkò àṣìá tá a ṣì ń lò ńgbà tá à ń ja ogun ọ̀rọ̀ self determination lọ́wọ́ nìyẹn. Ńgbà tó Ọlọ́run bá ṣe tí a bá lè sọ pé a máa dẹ̀ parí ìjà yìí ó máa dẹ̀ bọ́ sí àwa jókòó ńgbà yẹn àwa yan àwọn tó máa ṣe àwọn iṣẹ́ kan fún wa èkéni kí ni irú kọ́rẹ́ǹsì wa ṣe máa rí èkejì kí ni àṣìá wa ṣe máa rí ẹ̀kẹta coat of arms wa àti oríṣiríṣi bẹ́ẹ̀ wọ̀nyẹn lọ a gbọ́dọ̀ farabalẹ̀ ká wá ṣe dáadáa gbà yẹn eléyìí tá a sì ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí temporary wa kákan rí nǹkan lò ká sì máa lò lọ ìyẹn ni kẹ́dẹ̀ jẹ́ ká respect ká máa lò ó má di méjì mẹ́ta káàkiri torí tó bá yá tí a bá gbé àti gbé àṣìá kan sí gbogbo iwájú gbogbo ayé through UNPO ó tún dọ̀la ká tún wá kọ lẹ́tà sí àbí UNPO àbí United Nations àbí European Union àbí American government àbí ká tún wá gbé àṣìá mìíràn jáde àwọn èèyàn àmọ́ àwọn kí ló ń ṣàwọn ará bí ìgbà èwo ni ká wá gbà so eléyìí tí a ti bá gbé síwájú yẹn jẹ́ ká lò ká respect ẹ̀ báyìí but kò sẹ́nìkan kan tó lè fọwọ́ sọ̀yà pé àṣìá wa àṣìá ìlú wa níjọ́ lọ́la nìyẹn kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà ẹ̀ nǹkan tá a lè fọwọ́ sọ̀yà ń bẹ̀ ni wípé àṣìá tá à ń lò lénìí nìyẹn tó bá Ọlọ́run má jẹ́ kó gùn dé tó ogun bá dé gan àṣìá tá a máa gbé síwájú wa nìyẹn for now totally temporary but the time is coming when you our young people and you know how much confidence I have in you will do it. Àwọn kan lára yín ti gbé fọ́tò kan ránṣẹ́ pé ìlú wọn ní 2024 gbogbo ẹ̀ has skyscrapers wonderful streets and so on. Ọlọ́run àgbà fún wa a ṣe é ṣe fún wa a ṣe é ṣe fún yín o èmi dúró mò ń wojú yín o
Ọlọ́run á fún yín ṣe o mo wà lẹ́yìn yín bó ṣe jẹ́ nìyẹn inú mi dùn fún gbogbo yín o and I'm very proud of you all ẹ kú iṣẹ́ o. ẹ ṣé gan bàbá wa àmàrí bá ẹ ṣé thank you very much. Yorùbá nation yìí Olúọ̀run ti fi àlùbáríkà sí as you can see mo fẹ́ kí ẹ ka nǹkan tí wọ́n kọ sí ara ilé post no bill ṣùgbọ́n ìdùnnú àti ìwúrí ló jẹ́ fún wa pé nígbà tí a meet màmá wa tí a wá ṣàlàyé fún màmá wa pé nǹkan tá a máa gbé wá ìròyìn ayọ̀ máa ní bí Yorùbá ṣe máa dá dúró tí a máa bọ́ lọ́wọ́ ìjọba amúnisìn òun ni a gbé wá fún wa nǹkan tó jẹ́ ìyàlẹ́nu ni wípé àárí kí wọ́n bá ṣe lẹ̀ nǹkan mọ́ gbogbo àdúgbò tó àwọn èèyàn gan tẹ̀ ti sọ pé ẹ má lẹ̀ nǹkan mọ́ bẹ́ẹ̀ yẹn ẹ má lẹ̀ nǹkan mọ́ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n màmá fúnra wọn sọ pé kí a wá lẹ̀ màmá fúnra wọn ẹ wò at this age irú ìyá yìí wọ́n dẹ̀ ṣàdúrà fún wa màmá ẹ bá wa kí ọ̀wọ́n aráalé. Yes ma. Pátápátá. Yes ma. Yes ma. Àwọn náà iṣẹ́ wa ṣe lè ní wọ́n. Àṣẹ. 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 Ṣùgbọ́n wọ́n bá ní ṣe ebi màámi ebi ètò yẹn náà ni lára àwọn ètò tí à ń ṣe káàkiri inú wa dùn pé ẹ̀yin lẹ fínú fẹ́ dọ̀ pé wá fúnra yín pé ẹ wá ẹ ti kọ́ síbẹ̀ pé post no bill èèyàn àwọn aládùúgbò gan ti sọ fún wa ẹ má lẹ̀ nǹkan mọ́lẹ̀ yá yẹn ẹ má ṣùgbọ́n yìí wá pè wá ìgbà tá a ṣàlàyé fún yín pé ìròyìn ayọ̀ la mú wá bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú nì ẹ wá ní pé ká wá lẹ̀ ìyá wa èyí tí ẹ wá ṣe yìí ẹ máa jẹ lára ẹ̀ èyí tá à ń ṣe lọ́wọ́ yìí a máa gbà lójú yín àní gbà lẹ́yìn yín lágbára Olúọ̀run ẹ máa jẹ lára èrè iṣẹ́ tá à ń ṣe yìí lágbára Olúọ̀run ebi adópin Allah 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 at this age nǹkan tẹ́ fi máa mọ̀ wípé Nàìjíríà kò function lélẹ́yìí à ń sọ wípé let's end Nigeria ẹ wo ìyá mi yìí at this age ṣó yẹ kí ìyá mi máa complain fún ebi ní advanced country irú ìyá báyìí ó ti ní iye tó yẹ kó máa gbà tí kí ìjọba set aside fún wọn ṣùgbọ́n ìjọba Nàìjíríà bámúbámú ni mo yó ni wọ́n fi ń ṣe pàdípàdí government ni wọ́n fi ń ṣe ìyá wa gbogbo ẹ̀ ó ti dópin ọdún yìí náà ni o kò ní dọdún tó ń bọ̀ lágbára Olúọ̀run ẹ ṣé gan ìyá wa inú àṣẹ ìyá wa lápò ara wa ni o lápò ara wa láti fún yín o lápò ara wa láti fún yín o ẹ jèrè ilẹ̀ Yorùbá yìí pẹ́ àṣẹ léyìí tó kù fún yín ọjọ́ yín ò ní kéré sí àṣẹ lágbára Ọlọ́run àṣẹ ẹ bá wa ṣàdúrà fún bàbá wa tó ṣalátìlẹ́yìn wa Chief Sunday Igboho àṣẹ 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 ẹ ṣé ìyá wa. Allah ẹ ṣé ìyá wa àṣẹ